tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Arábìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè yìí ti ṣe aya ààrẹ Olúrẹ̀mí Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ ohun tí ó pe orúkọ rẹ̀ ní Free Shine Triple Elimination Campaign ní orílẹ̀-èdè. Ìpolongo náà jẹ́ ìgbésẹ̀ ìgbèjà ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ àjọ àwọn obìnrin àkọ́kọ́ ilẹ̀ adúláwọ̀. Ìpolongo náà jẹ́ ìgbésẹ̀ fún ìdàgbàsókè àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ àgbáyé. Òun ni wọ́n ti ń wá ọ̀nà láti ṣàyẹ̀wò ìtànkálẹ̀ àrùn kògbóògùn tí orúkọ rẹ̀ ń jẹ́ HIV àti AIDS láàrin àwọn ọmọdé ní orílẹ̀-èdè nípa dídènà àrùn tí ó ń tara ìyá bọ́ sí ara ọmọ. Nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ìpolongo ètò yìí nílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara, aya ààrẹ sọ wípé àfojúsùn ìpolongo náà ni láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn nínú ìrètí ìsọdọ̀tun àti ìfọwọ́sowọ́pọ̀ láti gbé ìgbésẹ̀ àpapọ̀, ìyẹn àgbájọ ọwọ́ tí a fi ń sọ̀yà láti ṣiṣẹ́ ní ìṣọ̀kan tako ìtànkálẹ̀ àrùn náà. Àwọn ìyàwó gómìnà káàkiri ìpínlẹ̀ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ ìdàgbàsókè ni wọ́n péjú pésẹ̀ níbi ètò ìpolongo náà nílùú Ìlọrin. Ilé-iṣẹ́ aṣọ́bodè NIS ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ ṣìkún òfin wọn gbẹ́sẹ̀ lé ẹrù tí ò bófin mu tí í ṣe ewé oògùn olóró nì tí ó tó pásù 1,085, ìyẹn 1,165 pásù of cannabis sativa, lẹ́yìn tí iye owó rẹ̀ tó mílíọ̀nù 4.5 ó dín ní díẹ̀, lẹ́yìn tí wọ́n sì ti ń juwọ́ rẹ̀ lẹ̀ fún ilé-iṣẹ́ tó ń gbógun ti egbògi olóró ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀gá àgbà Muhammad Shuaib nígbà tí ó ń kó gbogbo àwọn ẹrù tí wọ́n gbà lẹ́nu ìloro wọn fún àwọn àjọ NDLEA ni ó ti pèpè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn àjọ méjèèjì láti túbọ̀ pa iná àwọn ọ̀daràn tí ó ṣiṣẹ́ láabi lẹ́nu àwọn ẹnu ìloro orílẹ̀-èdè Nàìjíríà ráúráú. Akọ̀ròyìn wa Hakeem Jimoh ni ó ṣàtòjọ ìròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ní ìgbà tí ó ṣe àfihàn àwọn àṣeyọrí tí àjọ náà ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún yìí sí àsìkò tí a wà yìí, ọ̀gá àjọ aṣọ́bodè ẹ̀ka kìíní Ìdíròkò ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn Muhammad Shuaib, ṣe ìlérí láti gbé iṣẹ́ àjọ náà ga ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ nínú ọdún yìí. Ó ṣàlàyé wípé lára àwọn àṣeyọrí tí àjọ náà ṣe láàrin oṣù yìí ni gbígba àpò ìrẹsì oníwọ̀n 50 kg tó tó 2,000. Ọ̀gbẹ́ni Shuaib lóró àròpọ̀ àṣeyọrí àjọ náà ní ọdún tí ó kọjá àti ti ìbẹ̀rẹ̀ ọdún yìí, tí ó sì wá gbé oríyìn fún àwọn aláàbò dédé tó kù, eléyìí tí ó wípé láìsí ìfọwọ́sowọ́pọ̀ wọn kò ní ṣeé ṣe nígbà tí ó wá yọ̀ǹda àwọn oògùn olóró tí ó wà nínú àwọn ẹrù tí wọ́n gbà lọ́wọ́ àwọn arúfin fún àjọ tó ń gbógun ti àṣìlò oògùn àti lílo oògùn olóró, ìyẹn NDLEA. Ọ̀gá àjọ náà wá dúpẹ́ fún àwọn lọ́balọ́ba, àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn olórí agbègbè káàkiri tí àwọn akọ̀ròyìn náà sì gbẹ́yìn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn tí àjọ náà fi ṣe àṣeyọrí nínú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣọ́bodè ìlú. Ilé-iṣẹ́ second division nínú ẹgbẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn yóò máa tẹ̀síwájú láti ṣàwárí ìdúróṣinṣin àti iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ láti fẹ́ ìwọ̀n àṣeyọrí wọn ní ọdún 2025 tí a wà nínú rẹ̀ yìí àti àwọn ọdún tó ń bọ̀. Ọ̀gá àgbà second division níbi àjọ̀dún ọdún 2024, ìyẹn Obinna Onubogun, ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ayẹyẹ ọdún 2024 níbi tí wọ́n ti ń ṣe àpérò àwọn ìgbòkègbodò àwùjọ ìwọ̀ oòrùn Áfíríkà wàsá ní ẹ̀ka náà. Akọ̀ròyìn wa Oyeyinka Ọmọlé ni ó jábọ̀ ìròyìn náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Àpapọ̀ àwọn ọmọ ológun àti àwọn lọ́gàálọ́gàá wọn tó fi mọ́ mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ ni wọ́n kóra jọ pọ̀ láti bára wọn dáwọ́ ìdùnnú bí wọ́n ṣe parí ọdún 2024 láyọ̀ pẹ̀lú oríṣiríṣi ojúṣe tó wà níwájú wọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun lábẹ́ ọ̀wá kejì iléeṣẹ́ ológun ilẹ̀ yìí, èyí tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ yìí. Olórí iléeṣẹ́ ọ̀wá kejì ọmọ ológun Major General Obinna Onubogo ṣe àtẹnumọ́ rẹ̀ wípé iléeṣẹ́ ológun náà ṣe àṣeyọrí níbi ojúṣe
ojúṣe rẹ̀ níbàámu pẹ̀lú àṣẹ tó wá láti olúléeṣẹ́ ológun nílẹ̀ yìí ní ọdún 2024 tó kógbá sílé àti pé àwọn ti gbáradì dáadáa láti túbọ̀ ṣe àfikún akitiyan nídìí ojúṣe tó wà níwájú wọn lọ́dún tuntun 2025. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni ṣèyí mákindé ẹni tí igbákejì rẹ̀ ọ̀gbẹ́ni báyọ̀ làwà aṣojú fún mọrírì pàtàkì ojúṣe iléeṣẹ́ ọmọ ológun nídìí ìfẹsẹ̀múlẹ̀ àlàáfíà àti ètò ààbò lórílẹ̀‐èdè yìí àtìlẹ́yìn òdìlẹ̀ nàìjíríà ṣíṣe àfihàn àṣà lónìrànràn láti apá àríwá títí wá sí apá gúúsù àwọn oníkọ̀jìkọ̀ oníjó ìbílẹ̀ dá àwọn ọ̀gá ológun náà àti àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ológun tó fi mọ́ mọ̀lẹ́bí wọn àti àwọn ọ̀rẹ́ tó wá bá wọn ṣe àjọyọ̀ lárayá ọ̀kú òjọ̀kan ẹlẹ́kajẹ̀ka níléeṣẹ́ ológun ọ̀wọ́ kejì ni wọ́n ṣe oúnjẹ àdídùn lọ́lọ́kùn òjọ̀kan èyí tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ nígbà tí àwọn ọmọ ológun àti àwọn ọ̀gá ológun méjìléníogún nínú àwọn tá a ti rí obìnrin méjì tí gba àmì ẹ̀yẹ fún bí wọ́n ṣe fọmọyọ ní àárín ọdún eléyìí tó kọjá. Oyèyínká Ọmọlé ló ròyìn fún iléeṣẹ́ NTA. nígbàtí ilé ẹ̀kọ́ gíga polytechnic àti ilé ẹ̀kọ́ gíga nì tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ọgbọ́n àtinúdá technical bá rí ohun ìṣàmúlò àbí rí àtúnṣe nígbàkúgbà wọn yóò máa ṣe ìgbélárugẹ ọgbọ́n àtinúdá jábọ̀ ìròyìn ọgbọ́n àtinúdá àti ìmọ̀ ẹ̀rọ lórílẹ̀‐èdè nàìjíríà fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé. akọ̀ròyìn wa lẹ́kàn àgbọ̀ndẹ̀ jábọ̀ ìròyìn wípé bí ó ṣe ń ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga Moshood Abiola Polytechnic nílùú Abẹ́òkúta níbi tí ara àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ẹ̀rọ tíjọ dáwọ́ papọ̀ fìmọ̀kúmọ̀ jọ ṣe ọkọ̀ tí yóò máa lo oòrùn gẹ́gẹ́ bí ohun àmúṣagbára. ìjọba àpapọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú owó ìdàgbàsókè fún àwọn àgbẹ̀ àti àjọ ìdàgbàsókè ilẹ̀ Faransé ti ń fi mílíọ̀nù 18 owó dọ́là sí ètò ààbò oúnjẹ ní ilẹ̀ Nàìjíríà. àwọn ìpínlẹ̀ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò máa jẹ àǹfààní owó yìí nípasẹ̀ ètò ìdàgbàsókè òdiwọ̀n owó ìdàgbàsókè fún àwọn àgbẹ̀ lágbàńlá yìí. akọ̀ròyìn wa Musa Baba Aliu ni ó jábọ̀ ìròyìn náà. ẹ̀wẹ̀ ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìjọba àpapọ̀ FRSC àti àwọn àjọ aláàbò mìíràn ti gbà láti darapọ̀ mọ́ àwọn ọmọ ogun láti ṣí ojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú epo tó bá ń dànù nígbà tí ọkọ̀ àjàgbé tó ń gbé epo bá ṣubú lójú ọ̀nà. eléyìí ni àbájáde akọ̀ròyìn wa Anthony Gandunu nígbà tí ó wo ṣàkun àwọn ohun tó ń tẹ̀yìn rẹ̀ jẹyọ bíi pípàdánù ẹ̀mí dúkìá agbègbè àyíká àti bí ó ṣe nípa lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè. ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. aráàlú máa jí epo gbọ́n lákòókò tí ọkọ̀ àjàgbé tó ń kó epo pẹtiróòlù bá ṣubú lójú òpópónà ti di bárakú fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí èyí tí kò yọ ẹnikẹ́ni sẹ́yìn yálà àgbàlagbà tàbí ọmọdé ọkùnrin tàbí obìnrin. àṣà yìí ni ó sì ti ń kọ àwọn tí ọ̀rọ̀ kàn nídìí ọ̀rọ̀ ààbò ojú pópó lóminú bíi àjọ ẹ̀ṣọ́ ààbò ojú pópó àjọ olùtanijí NOA èyí tí wọ́n rí wípé ó ń ṣe àkóbá fún àyíká àti ètò ọrọ̀ ajé tó fi mọ́ olórí jòrí. láti lè wá ojútùú sí ìṣòro yìí àti rí wípé àwọn ọmọ orílẹ̀-èdè mú ọ̀rọ̀ ààbò ní ojú pópó lọ́kùnkúndùn nípa eléyìí ni àwọn tọ́rọ̀ kàn ṣe dábàá lóríṣiríṣi ọ̀nà àbáyọ. ìbùkún olúwa ní mímílà láì fi làálàá sí i ṣé mọ̀ pé tẹ́mi bá wà ìrètí ńlá ló wà ẹ̀mí gbogbo mi sì sẹ́yà ṣùgbọ́n à ń polongo àti ìṣàkitiyan lọ́tún lọ́sì láti lu àwọn èèyàn lọ́gọ̀ ẹnu àti láti fà wọ́n létí bá wọn sọ níbi tí wọ́n ti gbọ́ pé tí ọkọ̀ epo bá ti ṣubú iná ni ẹ mọ̀ súnmọ́ sàásálà fún ẹ̀mí rẹ̀. àwọn panápaná tí wọ́n máa sáré pé kí wọ́n wá síbẹ̀ gan àwọn gan máa fi ọ̀pọ̀lọpọ̀ àyè sílẹ̀ kì í ṣe pé wọ́n kórì bọ̀ inú iná láwọn tí wọ́n tún kọ́ṣẹ́ mọṣẹ́ nípa bí a ṣe ń paná ṣùgbọ́n wọ oríṣiríṣi nǹkan ni wọ́n máa dù bí wọ́n ṣe mú garawa wọ́n máa golo ẹlòmíràn gbọ́ ọ̀kadà ẹlòmíràn gbogbo nǹkan tí wọ́n lè fi gbọ́n ni wọ́n ò kí ń rò pé tí iná bá ṣẹ́ báwo ni ààbò ẹ̀mí mi ló ṣe lè bò níbi nǹkan tí mo fẹ́ dáwọ́lé. nígbà tí àwọn kan wòye wípé àṣà kíkó epo lójú pópó yìí lè dènà ìjàmbá náà tó lè ṣẹlẹ̀ àwọn mìíràn tọ́rọ̀ kàn ní èrò wọn yàtọ̀. so kí gbogbo aráàlú máa gbọ́ ọkọ̀ àjàgbé tó gbépo tó ṣubú lulẹ̀ iná ọmọ rárá ni o
ká bìlà ká yàgò fún ká má fi ṣeré nítorí pé ẹ̀mí wa kò láàrọ̀. láti lè dẹ́kun ìwà gbígbé epo lójú pópó yìí nílò ìfọwọ́sowọ́pọ̀ àti akitiyan gbogbo tolórí tẹlẹ́mù ọmọ orílẹ̀-èdè yìí láti lè rí pé wọ́n mú ọ̀rọ̀ ààbò ojú pópó lọ́kùnkúndùn. ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.